Omolola Talks TV, enriching the Yoruba culture. Like and subscribe for more. Ìwúre ọdún láti orí ìkànnì Ọmọlọ́lá Talks TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìkànnì yìí àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire ló ń gbé lárugẹ. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọba ńlá, ọlọ́mọ àkọ́kọ́, olúmọrí tó mọrí wa, ọba tó ti mọ̀ wá káwa gan tó mọ̀ra wa. Kábíyèsí o, èyí ni ìwúre ọdún ní orúkọ Olódùmarè. Mo gba ọdún tuntun yìí pẹ̀lú ìdùnnú àti ọpẹ́. Kí gbogbo ohun rere tí mo pàdánù ní ọdún tó kọjá, kí Ọlọ́run mú padà wá sí mi lọ́nà tí ó dára jù ti tẹ́lẹ̀ lọ. Kí ìlera, àlàáfíà, àṣeyọrí àti ìtẹ́lọ́rùn máa bá mi gbé ní ọdún tuntun yìí. Kí gbogbo ọ̀nà tí ó ti dí, kí Olódùmarè ṣí. Kí gbogbo ibi tí mo bá fi ẹsẹ̀ mi tẹ̀, kí ó sì di ibi ìbùkún. Kí ìmọ̀lára rere, ọgbọ́n àti ìmọ́lẹ̀ máa bá ọkàn mi àti lọ́kàn àyà mi. Kí n má dá ayé mi gbé o. Kí n rí ẹni rere ràn mí lọ́wọ́, kí n sì jẹ́ ìbùkún fún ẹlòmíràn. Ọdún tuntun yìí kí ó kún fún ayọ̀, ìgbéga àti ìtẹ́lọ́rùn. Àṣẹ o. Ọdọọdún òun là á rórógbó, ọdọọdún là á rọ́mọ obì lórí àtẹ. Ọdún èyí ti kò rèé. Ṣáwọn Yorùbá lọ wọ́n bọ̀ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n lẹ́nu ẹni là á fi kọ méje. Ìwọ náà súre o, súre o, sọ ohun tó dáa síra rẹ. Mo tún bẹ̀rẹ̀ ọdún yìí nípa pé kòtókòtó àbí kò sí àlàáfíà. Èyí tó o tiẹ̀ ní ó tó o, ó tó o. Àwọn kan lọ́rọ̀ tí wọ́n ń wá káhùn ṣùgbọ́n tán làlàáfíà. Tán fẹ́ kọ́rọ̀ ó lọ, kálàáfíà ó wá. Ṣáwọn Yorùbá lọ wọ́n bọ̀ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n lẹ́ni tí ò kú, òun ló ní gbòòkè ọ̀hún. Ẹ darapọ̀ mọ́ ìkànnì Ọmọlọ́lá Talks TV fún àwọn ètò wa tó ń bọ̀ lọ́nà ní ọdún tuntun yìí. Ẹ ṣeun o, a nífẹ̀ẹ́ yín. A kú ọdún, a kú ìyèdún, ọdún àyàbò fún wa láṣẹ Olódùmarè. Orí ìkànnì Ọmọlọ́lá Talks TV òní ìkíni yìí ló ti wá sí etí ìgbọ́ yín. A kú ọdún, a kú ìyèdún. Ẹ lè fi ìwé ṣọwọ́ sí wa lórí ìkànnì Ọmọlọ́lá Talks TV, www.omololatalkstv.com. Omolola Talks TV, enriching the Yoruba culture. Like and subscribe for more.